Ní ìlú Ayédáadé, ní nǹkan bíi ọ̀rúndún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ni ọba Adérọ̀gbà gorí ìtẹ́ àwọn baba rẹ̀. Ọba Adérọ̀gbà jẹ́ ọba tó fẹ́ràn àwọn ènìyàn rẹ̀, kò sì kí kọyán wọn kéré nínú gbogbo ìgbésẹ̀ rẹ̀ rárá. Àwọn ará ìlú náà fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí gbogbo ohun tó ń ṣe fún wọn. Eku ń ké bí eku, bẹ́ẹ̀ sì lẹyẹ ń ké bí ẹyẹ. Ìgbà ọba Adérọ̀gbà dẹ àwọn èèyàn náà lọ́rùn gidigidi, kò sì sí olè jíjà rárá. Kódà àwọn èèyàn á máa fọjà wọn sílẹ̀ láì fi ẹnikẹ́ni ṣọ́. Òkúta ni wọ́n máa fi ń sọ iye ọ̀kẹ́ tí wọn yóò ta ọjà náà. Ẹni tó bá fẹ́ ra ohunkóhun yóò ka iye òkúta tí ń bẹ níbi ọjà náà, yóò sì fi iye ọ̀kẹ́ owó ọ̀hún rọ́pò síbẹ̀. Bó bá jẹ́ òkúta 5 ní ń bẹ níbi ọjà náà, á jẹ́ pé ọ̀kẹ́ 5 ní iye rẹ̀ nu. Gbogbo àwọn èèyàn ìlú náà ló múra wọn bí òṣùṣù ọwọ̀, kò sì sí ẹnikẹ́ni tí ń fura sẹ́nìkejì rẹ̀. Àwọn ọkùnrin á máa bára wọn ṣàró lóko, kò sì sí ìrẹ́nijẹ kankan bó ti wù ú mọ́. Àwọn obìnrin á máa sinra wọn lọ rèé pọnmi lódò. Àwọn ọmọdé á máa péjọ sọ́dọ̀ bàbá ìmọ̀dọ̀là lábẹ́ igi àràbà tí ń bẹ ní gbàgede ọba lálaalẹ́ láti wá ṣeré òṣùpá àti láti wá kọ́ òye nínú ìtàn bàbá ìmọ̀dọ̀là. Lóòótọ́, láàkó ọba Adérọ̀gbà, ìgbà náà rọ àwọn èèyàn rẹ̀ lọ́rùn. Ní ọjọ́ kan, olóyè ọ̀tún ló wí fún kábíyèsí nínú ìpàdé àwọn olóyè tí wọ́n mọ̀ ń ṣe láàfin pé àwọn àlejò kan fẹ́ rí kábíyèsí, wọn ì sì ṣàlejò lásán, àmọ́ àwọn aláwọ̀ funfun ni tí wọ́n wá láti òkè ọya. Kábíyèsí bí pé èmi wọn wá. Olóyè ọ̀tún dáhùn ó ní. káàárọ̀ olè bàbá o, ẹnu oníkànlá ti ń gbọ́kàn. Àwọn tí mò ń wí yìí ń bẹ ń gbàgede, ẹ jẹ́ lọ rèé pé wọ́n wá nítorí gbogbo ohun tí wọ́n ń sọ n ò gbédè ẹnu wọn. Báyìí ni olóyè ọ̀tún ṣe lọ pe àwọn àlejò ọ̀hún wá. Nígbà tí àwọn òyìnbó dé lóòótọ́, kò sẹ́ni tó gbọ́ ohun tí wọ́n ń sọ. Ní kábíyèsí bá ní kí wọ́n lọ pe Akin, ọmọ ìyá aláró tí ń bẹ nísàlẹ̀ àbà wá, kó wá túmọ̀ ohun tí wọ́n ń sọ, nítorí ìyún ṣẹ̀ṣẹ̀ tẹ̀yìn odi dé ni, níbi tó ti lọ kọ́ṣẹ́ ọdún kan lọ́dọ̀ àbúrò ìyá rẹ̀ kó tó padà sábúlé. Àtìgbà tó sì ti dé lédè ẹnu rẹ̀ ti yàtọ̀ díẹ̀, ó sì máa ń fi èdè Gẹ̀ẹ́sì tó kọ́ bọ̀ ṣe ìyànga sáwọn ọ̀rẹ́ rẹ̀ nínú ìlú. Nígbà tí Akin dé, ọba ní kó ṣe ògbufọ̀ fún àwọn èèbó tí ń bẹ láàfin. Èèbó kọ̀rọ̀ bẹnu, ó ní good morning my king and the chiefs. Akin sì bẹ̀rẹ̀ sí ní tú èdè náà pé ẹ káàárọ̀ kábíyèsí àti ẹ̀yin olóyè. My name is Olyanjuni. I came here with my colleagues to bring some good developments into this village. Akin dáhùn ó ní èèbó sọ pé orúkọ òun ni ọ̀làjú, òun sì wá láti dè èpẹ̀ sínú ìlú yìí láti fi kọ́lé tó dáa. Báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí Akin sì ń fi ìmọ̀ tirẹ̀ túmọ̀ ọ̀rọ̀ náà fún kábíyèsí àti àwọn ìjòyè rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nínú ohun tí wọ́n sọ ni ò gbọ́. Lẹ́yìn gbogbo atótónu, kábíyèsí gbà láti jẹ́ káwọn èèbó ọ̀hún ó ṣe ohun tí wọ́n ní lọ́kàn, nígbà tó jẹ́ pé ohun tí wọ́n fẹ́ ṣe yóò fi dẹ àwọn èèyàn rẹ̀ lọ́rùn sí ni. Báyìí ni àwọn èèbó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Wọ́n kọ́ ilé ìwé láti kọ́ àwọn ọmọdé lẹ́kọ̀ọ́, wọ́n kọ́ àwọn obìnrin lóge ìgbàlódé, wọ́n gbé àwọn irinṣẹ́ ńláńlá wá láti máa ran àwọn àgbẹ̀ lọ́wọ́ lóko. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀, àwọn ọmọdé tó mọ́ ń péjọ sọ́dọ̀ bàbá ìmọ̀dọ̀là ò péjọ mọ́. Àwọn omidan tó mọ́ ń sinra wọn lọ́rẹ̀ẹ́ pọnmi lódò pẹ̀lú inú dúdùn, wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn èèbó ti ṣe irinṣẹ́ ìgbàlódé fún omi pípọn sáàrin ìlú. Àró táwọn ọkùnrin mọ́ ń bára wọn ṣe lóko ti di ohun àfihẹ́yìn tẹ́gùn fi sọ. Àwọn èèyàn tó múra wọn gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń yọ ní kọ̀ọ̀kan. Ìfọwọ́sowọ́pọ̀ tí ń bẹ láàrin wọn ti dínkù. Ọjà wọn tí wọ́n ń tà nírọ̀rùn tẹ́lẹ̀ tí ò sẹ́nìkan tí ń fura sẹ́nìkejì ti wá dahoro nítorí olè jíjà.